lẹ́yìn ogójì ọdún tí àwọn akẹ́kọ̀ọ́ jáde Muslim Comprehensive High School Ìmẹ̀pẹ́ jáde ní ilé ẹ̀kọ́ náà ni wọ́n ṣe àpérò ìtúnrarí láti ṣe ayẹyẹ ogójì ọdún. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé bí àṣàyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n kó sí inú ayẹyẹ náà èyí tó wáyé ní ọgbà ilé ẹ̀kọ́ náà ní Ìmẹ̀pẹ́ Ìjẹ̀bú Òde. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Pẹ̀lú ìdùnnú àti kóríyá ni àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ Muslim Comprehensive High School Ìmẹ̀pẹ́ ọdún 1979 sí 84 fi wọ aṣọ ilé ẹ̀kọ́ tí wọ́n wọ̀ lógójì ọdún sẹ́yìn láti kópa nínú ètò tí wọ́n pe àkórí rẹ̀ ní Back to School. Gẹ́gẹ́ bí ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ jáde ọdún náà Ọ̀túnba Owólabí Alébíoṣù ṣe sọ pé àpéjọ náà wà fún ìtúnrarí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ jáde lọ́dún náà àti láti mú inú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà dùn àti láti gbà wọ́n ní ìyànjú. Lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ yìí léyìí tí oníkálukú wọn fi ara wọn hàn níbi iṣẹ́ àti ẹ̀ka tí wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n ṣe àfihàn níbi àpéjọ yìí. Wọ́n gbóríyìn fún irú ìpilẹ̀ṣẹ̀ báyìí wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ wọn. Díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ jáde àti ọ̀gá ilé ẹ̀kọ́ náà fi ìdùnnú wọn hàn. Lẹ́yìn náà ni wọ́n kí ìrun jímọ̀ ní mọ́ṣáláṣí inú ọgbà ilé ẹ̀kọ́ náà níbi tí wọ́n ti ṣàdúrà fún ìlọsíwájú ilé ẹ̀kọ́ náà, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ṣáájú ni ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Muslim Comprehensive High School àti àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí fún ìṣàmìsí ìṣẹ̀lẹ̀ ayẹyẹ ogójì ọdún èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ níbi tí ẹgbẹ́ tí ó jáwé olúborí jùlọ gba ẹ̀bùn owó àti ife. Àdúrà náà ò gbẹ̀yìn fún àwọn tó ti di olóògbé nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde náà.